ẹ wá wo K1 sójú ẹ̀yin àáfàá tí wàá já báyìí ojú yín ti jẹ́ ẹ wá wo ohun tí K1 ṣe ẹ wá wo K1 o ẹ̀yin àáfàá ṣe ti ráyé yín lóde ẹ̀ ń tẹ̀ ń pariwo tẹ́ ẹ lọ ganu sí lọ́dọ̀ rẹ̀ ẹ wá ní ẹ sọ pé ẹ ganu bó o ní irú èèyàn báwo ṣe ní sọ pé ẹ ganu ṣe pé aṣọ awo ní ọwọ́ yìí ṣe pé aṣọ awo ní ọwọ́ yìí aṣọ àwọn aláwo ní ọwọ́ yìí ẹ wá ní ganu ẹ wá lè ganu bó o ṣe ní ganu ẹ̀ ń tí ọ̀kà yẹn kún òrìra rẹ̀ bí ara yín ẹ̀ ń tẹ́ pé irun pé kíkan nu márùn-ún irun ojúmọ́ gan ẹ̀yin náà ẹ wo bí bó làwọn tó wà ń bí ìṣe ìjọ mùsùlùmí. ẹ wá nǹkan fìdílé kẹ wá wo ara tí yẹn dá ń bẹ̀ kẹ wo bí wọ́n ṣe dára ń bẹ̀ bóyá lè bá jọ mùsùlùmí lójú yín débi pé wàá lọ takú síbẹ̀ tẹ́ wàá takú sí lọ́run torí àtẹnujẹ. ẹ̀yin àfáà yẹn tí mo fẹ́ kájọ ṣàkíyèsí ni pé ẹ dákun àwọn wo ni wọ́n ń pè ní Òṣùgbó àwọn wo ni wọ́n ń pè lóṣùgbó ńlẹ̀ Yorùbá Òṣùgbó làwọn tí wọ́n ń ṣe bí ẹgbẹ́ ògbóni ẹgbẹ́ nǹkan kan ẹ dákun ibo ló ti á farapẹ́ Islam ẹ̀yin àfáà ẹ ṣọ́ra yín o làbùkù fi máa kàn ẹ̀ńjọ́ tẹ́lòmíì bá kú tẹ́fẹ̀ẹ́ kírun sẹ́lòmíì la tí yóò wá di pé àwọn kan wà dé wọn ló kú àwọn ni ẹ̀yin àfọ́fẹ́ kírun àwọn ló kú àwọn ni wọ́n wá yẹ̀yẹ́ yín pò ń bẹ̀ wọ́n ò lè yín sẹ́yìn ẹ̀yin àfẹ́ ẹ mọ̀ wọn ara yín o n táwọn kénu o ẹ mọ̀ wọn ara yín o ẹ mọ̀ wọn ara yín o ẹ mọ̀ wọn ara yín torí ojú tọrẹ mi ojú òtì mi àìlójútùú ló ń tọ́ láàmú ni o ẹ mọ̀ wọn ara yín ẹ̀yin àfáà o.